wo Mighty Channel Visuals. wọ́n tó o bá ti tẹ̀lé péjì náà máa lọ fọ́lò rẹ̀ fọ́lò péjì tí yàn fọ́lò nù. àwọn ọ̀sẹ̀ tó lọ́wọ́ bá ní kẹ́ kò ní tí ó fẹ́ràn dì ní. ààyè náà la wà yìí. n tó ga jù láyé ni kéèyàn wá rú bí sọ́nà ẹ̀rọ ló máa yẹ wòlíì tó ti jáde yìí. ọlọ́run ló máa yẹ tó kù lé wọn láàbọ̀ tó lè gbé jòkó ààyè tá a wà ní láti dúró dídí. ẹjọ́ ẹ tẹ́ mójútó wa ẹ dákun. bíbí ẹlòmí ò ṣe fi ṣe yára ìgbà tó débì ní abomi là ìpè tí ń bá bọ̀ nínú ọ̀ràn wọn. ló wá jọ máa pé wò. Bàkàrí ìsìlámù ní àsáfẹ́ àlàmà banálì ẹ̀lìní wàlẹ̀ àdábì kọ́sọ́. àwọn tó ń tẹ́kẹ̀ àwọn èèyàn táwọn náà bá ti ń pa irun wọn kọ́ sí wa. Bàkàrí ìsìlámù ní àsáfẹ́ àlàmà ọ̀rọ̀ mi ò ní pọ̀ lénìí torí pé tí ẹ bá tiẹ̀ nírú wá ní bíbí bẹ́ẹ̀ ni kò látakò bàbá náà yóò bá yín lókun. bẹ́ẹ̀ wá ní bíbí tí ẹ bá gbé ya ààyè òfò bíbí rẹ ò ní lálùbáríkà mọ́. Bàkàrí ìsìlámù ní àsáfẹ́ àlàmà banálì ẹ̀lìní wàlẹ̀ àdábì kọ́sọ́. banálì ẹ̀lìní wàlẹ̀ àdábì kọ́sọ́. bàbá mi àgbà tí wọ́n lọ tí wọ́n bọ̀ yé dákun ojú mi ti ń lara wọn jù. banálì ẹ̀lìní wàlẹ̀ àdábì kọ́sọ́. ṣe rí ìmọ̀ abẹ níbi tá à ń kọjá ń ta bàbá aláàjì àgbà rahmatan wasa. Àmín. kò jẹ́ àmọ́ ìyẹn tí ẹ jẹ gbèsè owó ọkọ̀ kí wọ́n tó rílẹ̀ ìwà alùbáríkà wọn. kẹ́lẹ̀ ní ọ̀tọ́ débí láti wájà alùbáríkà owó tó fi wọkọ̀ àtẹ̀mí rẹ tó pàǹtẹ̀tẹ̀ kó tó débí. ṣùgbọ́n ibi tí ọlọ́run gbé bàbá kà ilé wọn náà nìyẹn. ló fà kéèyàn ó dérú bí kó máa ṣe bó ti fẹ́ kó má ṣe bí àwọn tó wà níbí. ó láwọn àyè kan ò gbọdọ̀ mọ́ ọmọ ìwà hàn bí rẹ̀ tọ́lọ́run ẹ̀dá tó wà níbi tá a fojú rí wọ́n á pọ̀jọ́ àtàwọn ń bí lọ ọlọ́run ti torí ìjókòó yìí dáhùn ẹ̀dá tó pọ̀. Bàkàrí ìsìlámù ní àsáfẹ́ àlàmà banálì ẹ̀lìní wàlẹ̀ àdábì kọ́sọ́. banálì ẹ̀lìní wàlẹ̀ àdábì kọ́sọ́. torí àsìkò tó lọ mo kí bàbá wa aláàjì àgbà. Adamallahu hayata. ẹ ṣeun. bí èèyàn bá ti lọ bọ́lọ̀ láwọn àdéhùn ẹ̀ ní kàlífà tẹ́ ẹ bá ti lè jòkó láyé bàbá rẹ ó ti di bàbá gẹ́gẹ́ nù. tí wọ́n pè mí ní àrólé ìmọ̀mọ́ ọ̀fà ni àrólé mi náà ti nígbà tí n ti kú àti ẹ̀rọ ṣẹ́dá àrólé nígbà mo ti jòkó mo ti di bàbá ẹ̀ sì wá pè mí ní àrólé ọjọ́ wọ́n ni. wọ́n máa ń ká nàbí àrùn ìtàmálì lórí ipò àwọn yakuna àkọ́.
مثله في الكمال ọ̀rọ̀ ìsọkúsọ ni gbogbo ẹ̀dá tí kú bá pa òun náà ni bàbá tó kú bẹ̀ ọ̀tẹ̀ náà fi lé bàbá rẹ̀. ومن كان من أهل الكمال يحب أن mo kí bàbá wa àfáàgbà bàbá aláàjì àgbà kí wọn ẹ̀yin àgbàlagbà mo kí torí ọjọ́ gbogbo ẹ̀yin àfáà wa tẹ kọ̀tàn sáyé wa. يكون أخوه مثله في الكمال wọ́n ti ń pe òun dákun fẹ́ kọ́ ọmọ kan pọ̀ bá tí wọ́n sábà tó wájú mi báyìí. gbogbo ẹ̀dá tó bá ti pé yóò fẹ́ kọ́ rẹ̀ ó pé. tẹ̀bá rí àfáà tó pé yóò fẹ́ kọ́ ọmọ kéwì ó pé. tẹ̀bá rí ọ̀gá tó pé yóò fẹ́ kọ́ ọmọ rẹ̀ ó ké oko kọ́mọsẹ̀ rẹ̀ ó pé. gbogbo ẹ̀dá tí ò bá ti pé òun fẹ́ kẹ́ tí wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó yàn. bàbá pé la fi pé àwọn báláwo omi omi ò dáwọ̀ ni. tàbá domi sínú abọ́ rẹ́ẹ̀dì ló mú jáde ìsẹ́yìn omi ẹ̀dá sínú abọ́ búlúbúlú ló mú jáde. bá a ṣe rí nù gbogbo ọmọ kọ̀ọ̀kan àwọn àfáà rẹ̀ ní ọmọ ẹgbẹ́ ká. يكون أخوه مثله في الكمال يكون أخوه مثله في الكمال حياكم الله. hadi hussein dókítà anábìmí dọ́kan wọ́n ní mo mú gbé àwòrán Alhaji Àgbà sí. ألم ترى أن الحب أن الحب يستعبد الفتى ويدعوه في بعض الأمور إلى الكفر. bí ẹ bá fẹ́ràn yẹn ti dára tó a bá sọ́ra ọ̀ sì fẹ́ di kèfèrí. ẹ̀rọ ti ọdún tẹ̀lé bẹ́ẹ̀ wọ́n fún ọ lẹ́sìn wọ́n níbi tí orí àbá kọ́ sí tó bá hàn ju bó ti yẹ lọ tí bá dé náà kẹfẹ́ lè forí kalẹ̀. wọ́n yẹ owó. ويدعو في بعض الأمور إلى الكفر. حملت جبال لحبي فيك وإنني. nígbà náà jẹ́ ìbáṣe tó èmi ò rí òkè tó ga tó láyé. bàbá gàdú lọ́rọ́ kan. وإنني لا أعجز. ara ò ní mi àti máa gbé ìfẹ́ àbáká. ara ò ní mi láti máa gbé ìfẹ́ àbáká. ṣùgbọ́n bí o ṣe wà iná mọ̀fà mo lẹ níbi akáṣífù bóòlù ọtí tẹ̀mí sẹ́mọ́. èmi lọ ní kí n ràn ọ́. bá a dòkó dàgbà náà ta àrọ́ ọmọ bẹ̀rẹ̀ sẹ́nu kù àrọ́ ọmọdé kan ẹ máa wá ká. ṣùgbọ́n fi Alhaji Àgbà èmi ò rí òkè náà ẹ bó ṣe ká tó bàbá gàdú lọ́rọ́ kan. وما يحبه من حسنه. ìfẹ́ àjàdí kákẹ́ lọ́lẹ́ àfọ́ àdàkọ́ la máa ṣe amọ̀rẹ́ yàrá fi di yà. ولا من سماحته ولكنه شيء بالنفس تتلف. ó ti ń jẹ́ ìfẹ́ ni tó gbé kó ara rẹ̀ lọ́rùn torí àfá rẹ̀. nítorí àfá rẹ̀. gbogbo ẹ̀dá tí o bá ti ń dá kẹ́kẹ́ bọ́ rẹ̀ lọ́rùn torí àfá rẹ̀ ọ̀hún ní jẹ. ọ̀hún ní jẹ. bẹ́ẹ̀ ni wọ́n ti ṣàádọ́ ọ̀pá ọdún tó bá wọn. ìjọ ọjọ́ òróòrò bẹ wálé àfá rẹ̀. ìwọ́n tó ń jẹ̀gún mọ́yá. sẹ́ni ọkọ̀ ògbó rẹ̀ wá ní bàbá ìṣe wọ̀ bíà. ìwọ́n lọ́mọ làlátà. ẹ̀rọ mi ti ń gba bí 250,000 ní sálárì mi tó ti wá rò pé ti mú 10,000 lẹ́yìn àti ẹ̀jẹ̀ mo fẹ́ sẹjọ́. ẹ̀dá tí o bá ti ní la ìfẹ́ àfá rẹ̀ kó lákọ̀ọ̀nù níbi tó nira fún o ti fẹ́ rẹ̀. حملت جبال لحبي
wọ́n máa dá akọ yẹn dúró yóò wá sí àbáwá wọn ń fẹ́ lè dìde kí wọ́n tún ṣe gíra mọ́tẹ̀ ní ìsìn ìwọ́n lọ́mọ kan ti owó sí lọ́kàn tèmi nìyẹn. فيك وإنني àwọn yẹn gba tí mo sọ. mo fẹ́ ọba tà ń bẹ̀yẹ̀ ti kẹ́ni kí n má bọ̀ ojú lọ́bọ̀ kí ni. dọ́tọ̀ bá ti gbà kọ́ gbájú àfáà rẹ lọ nítorí bẹ̀rẹ̀ sí ní wálẹ̀. gbogbo ọmọ kí ló tó bá ní gbéraga bí èrìgì àtẹ̀yìn ni èrìgì ló kọ́ dá iwá lóde èyí jáde wọ́n fẹ̀ wọ́n ló funfun bẹ́ẹ̀ni kí o ti yàjú lẹ́tí yóò fi kátá ni yóò kò èrìgì ọ̀fun rẹ̀. bẹ́ẹ̀ ni ọmọ kí ló tó bá yájú bí wọ́n ti yàjú lẹ́tí tí ó tó lọ rẹ̀ ní ìgbéró bàbá àdúgbò sí. sáwọn yìí kẹ́mẹ́ tó yẹ ká bàbá tóbi bẹ́sà tí ẹ̀ máa tóbi lọ́dọ̀ òbí rẹ̀ tí ẹ̀ máa tóbi lọ́dọ̀ àfá rẹ̀ ọ̀nà méjèèjì ibi tó ti lè kọjá òkú pàtó tẹ̀lé sínú ẹ̀nu. wọ́n bá lè mọ́nu wá wá kọ́ tó wá dàbí àti àlùbáríkà wọn ràn wá ní. mi ò fẹ́ sọ yẹn lónìí lórí bàtà bá dàrin àwọn ọmọ kéwù torí ìgbọràn bá ti dá fún ìtàn ìwálé àfá àmọ́ àwọn tó ti bá pẹ́ bá mú yín dábẹ́ mọ́sùn ọkàn gbà mí ká mọ̀ wọ̀ ọ̀ká kó tó máa lé ọ̀ká sọ̀rọ̀ láti ibi tó ti kẹ́kọ̀ọ́. حملي لقميص وأضعافه لأعجز عن حمل القميص وأضعافه. ó ní mílá kí n bí aṣọ kọ́rùn lásán bẹ́ẹ̀ bá ti débẹ̀ yìí ṣe bẹ́ẹ̀ ni. èèyàn ṣe tó máa dẹ́gbàlagbà àkókò ọmọ rẹ̀ tó wọ̀ ọ̀rọ̀rùn ọ̀sánù àti oyè ọ̀gbẹ́ kan rán lẹ́rù rẹ̀ tẹ́ bá dé aṣáájú tí ń dààmú ẹ má kó kú iṣẹ́ kò sọ̀kalẹ̀ sára àwọn tí ó rán ní nǹkan ni ọ̀nà òde dára bí òde àdúrà bàbá àgbòyàn lówó ọ̀múyàn lọ́wọ́ táyọ̀ kan ní dòlódì bẹ́ẹ̀. tọ́lú bọ̀ fẹ́ àlàyé ọkùnrin ọ̀hún wàlá mi sábà àti. èyí sì máa ń mú pé dáadáa nìkan ló bá bàdé tó bá yí wá lójú bẹ́ẹ̀. ìyẹn kí wọ́n sọ bí wọ́n á kí bàbá máa lọ́yọ̀ mo kí global mission ẹ̀ mọ́pẹ́ national mission ẹ̀ global àṣọ Islam ẹ̀ fọ́ ní Amẹ́ríkà ẹ̀yìn náà ní mission àwọn ní UK ẹ̀yìn náà ní Canada ẹ̀yìn náà ní ìbẹ̀rẹ̀ ti di global mission ìbẹ̀rẹ̀ ti di national mission ó ti di Nàìjíríà nìkan lọ globally. Dọ́kọ̀ tó wọlé. Global national. ألم ترى أن الحب يستعبد الفتى. Program méjì là ń ṣe ẹ̀dá bá mú kàdé bàbá wa lápapọ̀ tó wà. Ó dà gbọ́dọ̀ ṣé bá lónìí wá bíi tí gbogbo bíi tí gbogbo ètò ọ̀wẹ̀ ìdè lọ́sọ. Bàbá ọ̀sẹ̀ ìgbọ̀dá wọn. Mo kí mi lọ. Tọ́ọ̀ bá ṣe bí bàtà ọmọ fún pélé yín tọ́ọ̀ ṣe bí wèrè. Yóò tẹ ọ̀rọ̀ ṣẹ̀dá kọ̀ sí. Wọ́n tutù ní ìsìn látòrí ní ìwádìí. وَوَدِعُ فِي هَذِهِ الْأُمُورِ إِلَى الْكُفْرِ. Bẹ́ẹ̀ náà ilé báyìí ní wọ́n gbé wọn ní tẹ́lẹ̀ tó ṣe pè é ní wọ́n ṣe pè lọ́rùn nù. Tó ní ṣẹ̀dá kọ̀ sí. Wọ́n kọ́kọ́ mọ̀ yẹbẹyẹbẹ rẹ̀ tó ọmọ kọ̀ jẹ pa. Mo kí ọpọlọ ńlá ṣẹjẹ fàdé àlájí àgbà. كأنك قد خلقت كما تشاء. الله أكبر. mo kí yín púpọ̀. méjì ni wọ́n sì wá kí ọ̀rẹ́ mi àwọn tá a jọ kí rí rí takùnà kí lọ takùn káàkiri Dr. Hussein bàbá mi nù ìní àwọn Hussein tí wọ́n ṣe bàbá mi. ẹ̀ka yìí mo ti ní kẹ́ ṣe bíi mọ̀ ṣe bí àwọn onímọ̀ yẹn lọ. Tẹ́ bá ti pẹ́ níwájú àwọn àgbàlagbà àbáríkà wọn yẹn tọrọ kò ní ìdíkọ́ pariwo èrò mélòó lọ rí bí tó fẹ́ kú sí bọ́ọ̀lù lọ mọ́kà ní ìlú 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 ìwájú rẹ̀ ní mọ́kà. ألم تر أن الحب يستعبد الفتى
ويدعوه في بعض الأمور إلى الكفر. mo kí bàbá wa dókítà wa àáfàá wa tí wọ́n mú tọ́kì tí ẹ kọ́ àlójú bọ́ọ̀lù rẹ̀ lọ́tọ́ olóòwò yìí wọ́n mú tọ́kì tí ẹ kọ́ àbáyé kí ló burú bí káfíńtì tó tu ọ̀nà ọ̀nà tí wọ́n náà ju ẹlòmíì lọ wọ́n fi ọ̀jẹ̀ kẹta ní òpinnu sẹ́yìn mẹ́rin ló wà bẹ́ẹ̀ ni. kò ní wọ́n lára láti pè é lọ́gàá wa àbí torí ilé ìsọ lórí ibú ẹ̀ lákọ̀ máa lórí mọ́ ìmọ̀mọ́ bàbá owó rẹ̀ ló kù ẹ̀sọ lórí ibú ẹ̀sọ tí ó dà bọ́bá tí ọkọ̀ náà bàbá dánú èyí tẹ̀lé lọ́mú lu wọn sí lákọ̀ ọmọ lórí wọn lọ kọ́ ní aráàlú wọn mọ́ rí wọn bá lẹ́nu lẹ́wọ̀n tẹ̀ dáadọ̀ wọn lẹ́nu tẹ̀ ti kọ́ náà ìlú rẹ̀ lọ tí wọ́n dá fúnlẹ̀ wèrè kọ́kànlẹ̀ ló bẹ́ẹ̀ lọ́kàn wò mí nílò ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ burúkú ká fa àkómọ̀lì gíga ọmọ kí o rẹ́gbà ní àmọ́ ìmọ̀ tó pọ̀ rà fà kọjá tọba náà fún mọ́tọ́ tí nà rẹ́ di fàyà. pírẹsidẹ́ntì mú kí n náà. وما الحب من حسن أمين سماحة. bàbá mi rẹ̀ jẹ́ àgbà. mo tẹ́ ni wọ́n sọ bí lónìí àwọn khalifa wa àjíṣẹ́ òní jésù àmà bọ́dọ̀ bá ní kórí báyìí fún yín bàbá tó bí yín ṣéèkù àdùkàní àbùtó tí wọ́n bí yín tẹ́gbẹ́rẹ́ ara báyìí àṣà sàyídà bàmá ta ṣàhídà. promotion méjì wọ́n sì ayé oríire bàmá ta ṣàhídà. ọlọ́run tó máa bọ̀ ikú tí fi pa àwọn ipa tí wọ́n máa gbá orí mu ni. bẹ́ẹ̀ bá wá rí bá tẹ́lẹ̀ kí wọ́n bá fọwọ́ jẹun rí bẹ́ẹ̀ bá yín káàkiri lóru bàbá tí ẹ ń sùn ni. iṣẹ́ kan iṣẹ́ lásán nínú ìṣòro bá forí gbá rí àjọṣe àbáyé dálẹ̀ ń kó ètò àbàdò bá dájọ́ kó ṣe ní wọ̀ gbogbo èèyàn kó ṣe é bá jà tó bàbá rẹ̀ ò tí ì dáwọ̀ lọ ń dáa wọ́n sì tí ìkọ́ni sí yóò tán dáadáa tọ́lẹ̀ tó yóò dá pa bàbá ìkọ́tà yẹ́rì ọmọ rẹ̀ ní bá pa lẹ̀ wẹ́. أن الحب يستعبد الفتى. bàbá wa global missioner ṣé mo communicate ẹ máa fi kún global missioner. ويدعوه في بعض الأمور إلى الكفر. mo wá kí sẹ́yìn náà tẹ tara wọn jáde táwọn pẹ̀lú wọn jọ kéwú nígbà kan náà níbo oṣù rẹ̀ sẹ́ẹ̀bù obìnrin tó lè gba abára lọ́rùn ọkùnrin tí ò bá jòkó jẹ́ níbi kéwú tí èdè méjì ibi yìí kọjá rẹ̀ ọmọ yìí lọ kéwú kọ̀kọ̀. ẹ tẹ́ tún bá sí i. ملت جمال الحب فيك وإنني لا تزرع حمل القميص وأضعف. ìyẹn báyọ̀ ní kọ́mọ́ wà rẹ̀ ibi kékeré ló pápá àbá tí wọ́n fẹ́ gbádùn rẹ̀ ń wọ́n rẹ́ lónìí ìbá tẹ́ bà lórí mẹ́fà máa lórí wọ́n. ولكنه شيء بالنفس تتلف. mo tún gbọ́ torí ọjọ́ tó lọ ní mẹ́rídà àfẹ́ ẹ fẹ́ wu agbo àwọn tẹ́ ẹ bá ń bẹ táà ní fẹnu sọ táà ń rí tó ṣe pé bàtẹ́ bá débẹ̀ lẹ́wọ̀ á yìn àbí yé ẹkúṣẹ́. wọ́n yìí sọ èyí ò lè kọ́ mẹ́rin tó kókó kọ́ níwọ̀n obìnrin ò lè yé torí wọ́n yára tí wọ́n fẹ́ kó mọ́ fẹ́ tí ó fi ọ lókùn rọ tí ó fẹ́ tiẹ̀ náà kó wà mọ́ tí ń yóò dé. ẹ kú múra láti wà àwùjọ wa Handsome Khalifa
lé oru kí ló ń tó ṣe pé ká kọ́ ni inú ìsìlámù ló pọ̀ sí jù nílò ọdún sí sáyé ìwọ̀n ń wò dáadáa ẹ̀kúṣẹ́ ẹni tí ò bá ní kò sí nǹkan fún nǹkan òbí ni ẹ̀jẹ̀ lọ́yẹ̀ ni gbogbo ẹni tí nǹkan bá bí yóò rí nǹkan ẹtí sì máa dáṣà kò sí pa ẹni nǹkan ò sí rí láyé ni bí nǹkan bá ṣe òde pa nbẹ ìgbà máa ṣe lẹ́nu kò sí pa ìyàtọ̀ ẹ̀jẹ̀ náà bí tí bá jẹ́ kó lẹ́yìn ẹbí ní ò sí pa ẹjọ́ náà olùbá ṣe akẹ́kọ̀ọ́ lọ bẹ̀rẹ̀ yàrá ìṣàbá rẹ̀ ọmọ fi kàn lẹ́kọ̀ọ́ lọ́wọ́ ìdí. wọ́n máa ní ọkùnrin ní ẹ̀sìn wàlá ní sọ́mà àti. Bàbá Khalifa wọ́n di bàbá nìyẹn ẹni kó bá pa kun bàbá ìdẹ́tí rẹ̀ nù. ìrìnàjò orí bá gbé káàkiri kó lọ́wọ́ jèrè. ولكن شيء بالنفس تتلف. mo wá kí odidẹrẹ àwọn àdàbí yìí odidẹrẹ wa Sheikh Bukhari. àdìkọ̀bí mo kí wọn gbogbo ẹ̀rọ tọ́lọ̀ bá ti ní kó ní kẹ́ni má ní lọ́kàn àdáfíà ò ní pa àti òfin kú yóò nílá láti lè kí èké máa wọlé máa rọra bẹ́ẹ̀ sì ni tolúkálùkù dira wọn lọ́wọ́ ọ̀rẹ́ bẹ̀rẹ̀ tí bá àfa ọwọ́ aṣojú máa mú tí wọ́n ní kí wọ́n pè é sọ̀rọ̀ ni wọ́n nínú bí inú òbí ọlọ́run mo kí wọn tààrà ọlọ́run fẹ́ jẹ́ wọn parẹ́ ẹ̀ sí ámẹ́lẹ̀ wọn o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó kẹ́ àwọn ògùn ọba alájí àgbà ní lọ́dájú mo ní lábíjà ní gbogbo ọba ọlọ́mọdé àparun dákun mọ́jọ kò bàbá rẹ̀ torí gbogbo tí wọ́n tẹ̀lé sí lára gbogbo bẹ́ẹ̀ ni gbogbo ní ọlá tọmọ ọlọ́run bá ti kún ọlá àwọn ẹ̀mí ọlá àwọn òní kù ìgbésẹ̀ pé tí alájí àgbà náà fàdé sí kí ló ń sọ lọ́pàá tọ̀ ní pè mí sí àná ìwọ. jama táwọn ló jòkó náà yẹ tẹ́ ẹ mọ̀ sábà tí ẹ gbà kọ́ ọwọ́ akọ́ tẹ̀lé ọ̀fà alájí àgbà sí ń fàwé ìyá rẹ̀ ìfẹ̀rẹ̀ òpè nínú nísìsiyìí jẹ́ jòkó mẹ́ tani jòkó mẹ́ ẹ̀ dọ́kítọ̀ Hussein ẹ̀ dọ́kítọ̀ yọ̀ọ́rọ̀ tani adájọ́ sáyì tani bàbá olóhùn oyin tani ilé bàbá ó dá tani wọ́ tó wà tó wà lápò dáadáa. وبذل المعروف قولا وكن سمحا بما فيه الكفاية. mo tún bàbá àgùntàn ọlọ́dẹ kó yé lónìí pẹ́tọ́ bá mú káwá tó lé ọ̀rọ̀ títí ẹ̀ kí kẹ́tí ìkàbálẹ̀ tí ìkàbálẹ̀ àmọ́yé tó lé tẹ́mẹ̀kì ló ti fi kàfíyè ọ̀rọ̀ títí ẹ̀ léṣe báwo. وكم لله من لطف خفي يدق خفاه أنفهم الذكي وكم يسر أتى من بعد عسر قربة القلب الشجي وكم هم تساو به صباحا وتعقبه المسارة للعشي. jẹ̀mọ́ nígbàtà gbogbo là á kó ẹ sí ọmọ wọ̀nyí kéré wà ní kíni yáké mo ti fà wọ́n sókè. bàbá yìí sì wá sí fá máa tẹ̀jọ̀ àrùn àtúnṣàdà. gbogbo ìyá tó bá kú lórí ìrìn àjò kò jẹ́ tóun tó fi kú. وكم هم تساو به صباحا. ẹ̀dá kan tí ọ̀rọ̀ ní kí n sọ tó lásìkò tá a máa parí ń bí. تعقبه المسارة للعشي. bàbá olúwa ṣe àgbáyé òkì. إذا ضاق
بك الأهوال يوما. ẹ̀dá kẹ́ kọjú sí mi ní gbogbo ọtí nǹkan bá lè má lónìí bàbá rẹ kú lójijì ni màmá rẹ kú lójijì ni ọkọ rẹ kú lójijì ni mo bá kú ni torí pé ikú tó dáa lẹ́yìn lọ́tì ìtẹ́kọ́ tó kú tó bá ti dọ́nà tó bá pààyàn lágbájá ni ọ̀pá kò lè pààyàn láàmú. إذا ضاقت بك الأهوال يوما فارفق بالواحد فانفرد العلي تمسك بالنبي عبدي يفوز إلى تمسك بالنبي. سيدنا هو بيقول سيوتا كما تجمع àìtẹ́lẹ̀ ní sẹ́kù ẹ̀sìn gbogbo yóò máa bẹ dáadáa. àmín. ọlọ́kìnrin bàbá tó bí níwájú ọlọ́run àti lẹ́yìn àwọn àfa. àlùmọ́rú à ẹ wù mí ẹ fẹ́ wo àwùjọ ní tí wọ́n jọ bí yín ẹ jọ pàdé bí ọdún mélòó ẹ á fẹ́ fẹ́ sílé ẹni tí ẹ bí pẹ̀lú wa dáadọ́ lọ́gbọ̀n ọdún sáàmù wa ara wa tán ẹni kan lè mọ owó mi tán ẹ bá gbọ́ fún ọ̀yàwó mi tán kí wọ́n tí ọmọlé ọgbọ̀ òun lọ́mọ ọ̀yàwó rẹ̀ káàmọ́ yọ ọdún aṣọ àkàrà nìta. وإذا الفتى جمع obìnrin tó lè kí ọ bí ó dàbọ̀ bẹ́ẹ̀ ọ̀rẹ́ rẹ̀ kì í ṣe ara yín ọ̀rẹ́ kọ́ ẹ kú à ń jà ní mo yọ gí sí yín ẹ bá tó gbẹ gbogbo ẹ máa tó fà á ó ti tú fóònù rẹ wò lẹ́yìn nù ó ti rí ẹbí ike kò sí lẹ́ni tí ń jẹ́ bẹ́ẹ̀. وإذا الفتى جمع الملوك أتركتك وهرم أدب الحياة فقد كمل. إذا الفتى جمع المروءة والتقى. وهي الطهارة من جميع الأدناس من جميع الأدناس. gbogbo tó bá jẹ mú kóbìnrin pé ọkọ ìyàwó ẹ má débẹ̀ bẹ́ẹ̀ ni àbùkù ni abẹ́ẹ̀ rí ebi lábẹ́ gétọ́sì ọkọ̀ díẹ̀ ẹ̀nà máa ń pàṣẹ. sùúrù obìnrin lórí má bínú kì í pẹ́ tó bá kúnlẹ̀ tó ní ẹjọ́ tó lọ́nà fàdìde tó bá yàrá fúnra rẹ̀ ọ̀pọ̀ tó ń gbórí. wọ́n sọ kúnlẹ̀ lọ́tà àwọn ọ̀fẹ́ gbẹ́mọ̀ ni ṣé yàrá lè ṣe bàbá rẹ̀ nìyí wọ́n tẹ̀lé. وإذا الفتى جمع المروءة والتقى. ẹ̀yin ni wọ́n bá ń sọ̀rọ̀ bá أدب الحياة فقد كمل. èmi ní mọ́kàkùnrin ń kábùkù tẹ́ẹ̀mọ̀ mo jẹ́ ẹ̀gbin tí í ṣe ìgbẹ́ tí í ṣe tọ̀ alùpàdọ̀ sí dàtí màkàdọ̀. gbogbo ẹkùnrin tẹ wá ń bí kò sí ọ̀nà dáná tó ìpààrọ̀ ìyàwó tó bá rí àyà rẹ ló fẹ́ ọ. torí kí ni ọ lámùmára ètìmárù rẹ àgà ọ lè fara da kóbìnrin ló máa ń kùn ọtí yẹn lórúkọ ọfẹ di àmàlà ló máa ń kùn ṣùgbọ́n kọ́ ti gbóúnjẹ lórí tébù ni kókùn ọwọ́ ní ọtí kùn kókùn jẹ́ mọ́ ẹbí ọ̀pá kùn. وإذا الفتى جمع المروءة والتقى أدب الحياة فقد كمل. lọ́wọ́ mi ṣe náà mo ń lọ ẹ̀yẹ lọ́bìnrin rẹ̀ lẹ́ni sí tì í. ó yẹ kọ́kùnrin ló lè wò ó pé àwọn tí èkó ń jà mọ́ bàbá àti ẹ̀rẹ́ ti lé ní 60 years nínú wẹ́ẹ̀dì wọn. bí o ti sọ ń láì fi ẹ̀kọ́ àbá tòkó jẹ́ ìyá ni wàá kọ́ kò ní sọ̀ kan kí ni wàá dán wò. lẹ́yìn ọgọ́ta ọdún fẹ́ kó tó mọ́ ara wọn mọ́ ni èrò lè gbọ́ yé tẹ̀bí lọ́gbọ́ náà ọ́ máa ní tì wọn ni. ọkọ̀ tó ṣe wí. lára rẹ̀ tí wọ́n mú tó jẹ́ ìfọkùnrin tẹ́ mọ̀ tó sì burú jù á yẹ kú lọ́ba xìlá. bàbá ẹ̀yin ọkùnrin tẹ̀ wá ń bí bàbá náà bẹ́ẹ̀ dáadé bẹ́ẹ̀ mẹ́sàn-án pàdé báyìí báwo kẹ́ ẹ̀rẹ́ nù sàásù ayé òyì ẹ̀ ọ̀wá gbígbà tí lọ́dọ̀ àrọ̀ méje mo fi bẹ́ẹ̀ oṣù kú bẹ́ẹ̀ ni àtàgbà sọ̀rọ̀ rẹ̀ ò ní jẹun obìnrin sì burú òwà ní sọ̀rọ̀ wọ́n bàbá tó bá dáná lọ́kìjà ní tó ti máa ní tó adáná wá tó bẹ̀ fún wa ó ń lọ́kẹ̀ dànù wá tó bẹ̀ àgbà òsì. إذا الفتى lọ́kẹ́ wọ́n tí mò ń kà yìí
mo kẹ́wọ́ rẹ̀ àmọ́ yà fà tó ti sílẹ̀. kílódé tọ́da tàdá àsájẹ tọ́da ṣèjẹ ni lẹ́yìn kò kúrò mí náà bẹ jẹ́. جمال أتوات وحرام الأدب الحياة فقد كمل. ẹ̀wọ̀n lómi náà fà ní ẹ̀wọ̀n mọ̀lọ́dé tẹ̀wọ̀n mọ̀lọ́dé ẹ̀bà sunkún ayé tí wí ò dáa kind of mouse ẹ̀lọ́wọ́ ní ẹ̀kún ṣẹbẹ̀ lọ́tọ̀ láìsọ̀ dára. gbogbo àtàwọn adéwà sí tá a já fún àtàkọ ọmọkéwù tá a jẹ́ bí adájọ́ ẹja create happiness ní orí wa iṣẹ́ ọpọlọ náà ní brain stroke gbogbo ẹ̀dá tí wọ́n ṣe lọ́dún mọ̀ọ́sọ̀ gẹ́gẹ́ bí èmi àtẹnukọ̀kan wa mọ̀mọ́ ọ̀tí ara rẹ̀ mọ́ ọwọ́ anyi obìnrin lódì ọwọ́ akọ́yìn sóbì ọkọ̀yìn sí tọ́ ọ̀nàwó ní lórí ìyá rẹ̀ ṣe èfò rẹ̀. وإذا لفتى جمال أتوات أدب الحياة فقد كمل. tọ̀kọ́ yẹn lọ tí ẹ pọ̀jẹ́ bẹ́ẹ̀ kú lọ́nà wà á lo owó rẹ̀ ọ̀nà ṣòfò òbèrè dáná ọlọ́ọ̀jẹ ìwà ń da agbóná ìwọ sì lọ rà á ó tún da agbóná ó tún lọ́ọ̀ jẹ tó bá dọ̀sẹ̀ kátó wà lórí rẹ̀ wá nílùú àdẹ́lẹ̀ ò jẹ mọ́ ìyá tí ọ gbé bàbá ló bá mi fẹ̀nà ẹ̀rọ tí mo fowó rà ọ̀mọ́ dáadáa òun ṣe bá yóò di máa dáná náà lọ́rọ̀ obìnrin lọ dáná fún mi kò bá àmọ́ kù dáná fún mi last order. ó wá lóbìnrin fún ọ ò jẹun mọ́ lóbìnrin ní kù. ẹ̀yin ní bá sọ̀rọ̀ yẹn sà tíráì bàbá yín lẹ́jọ́ kó. وإذا الفتى جمال المروءة والتقى وحوى مع الأدب الحياة فقد كمل. المروءة تجمل النفس بما يزينها وتحسينها مما يشينها. الله أكبر. زان شان يزينها يشينها. زين سي أدب الحياة فقد كمل. èyí gbọ́dọ̀ lọ bá nǹkan tí ó sì ẹ̀mí rẹ lọ́sọ̀ọ́ bàbá ọmọ global missioner nínú ilé ẹlẹ́bí kíni dámínú dáadáa láàrin ẹ̀kúrò àtẹ̀jẹ́ kúrú wa bẹ̀ ọkùnrin gbọ́dọ̀ máa rẹwà wà gbára kó dáa bọ́ọ̀ bàtà bíi bàtà pátápátá òkùnkùn lọ́wọ́ ìyá bàrà àdí ọwọ́ lọ ní àná kẹ́ni tí a fẹ́ pèlè kò lé lọ gíní rẹ kọ́ sí fìlà dáadáa ìyàwó wa fẹ́ dúró bẹ́ẹ̀ tabalaba náà àgbo jẹ fún yín kí tí ojú àgbo ni lè sọ̀sọ́ ọkùnrin ládàradà wọn lọ kí sèmi olójú sẹ́nu tó fẹ́ yín dáadáa fọ́ọ̀mù ẹnu tí bùtì sọ̀sọ́ ìsìlámù sì ní àmọ́ sọ̀sọ́. Awusani salati zakati ma dumtu hayya. Mo lọ dín fanasi lónìí. Mo ti bọ́ ọ́lẹ̀ fún yín. Asọ́kùnrin. Obìnrin fẹ́ ká máa ṣe dáadáa ká corporate. Ọmọ ọdún mélòó ni ọ́? Bẹ́ẹ̀ wọ́n bàtà òjò káàkiri àdúgbò. Obìnrin ò fẹ́ràn dáadáa ọ̀fẹ́ sí ìrìnkà mọ́lẹ́ o. Bẹ́ẹ̀ ṣe rí. Èmi ò kẹ̀lẹ́ bẹ́ẹ̀ ṣe wò ní o. Àfáàní wà sí ni kò gba yá yìí kó dára mi. Bí o bá sì tu àlántí àgbà. Wọ́n tún yá yìí lọ́wọ́ lẹ́sìn. Lọ́tí kéwù. Bọ́ọ̀lù ọ̀jẹ̀ sóòlù wò lọ ní. Kí lọ bẹ jẹ́. Bọ́ọ̀lù tú ọ̀rọ̀ ọ̀hún.
Bùbára ló wá ń bùtì. Obìnrin wá ń gira wọn ṣe. Ń sẹ́mi nígbà tó dọ́dọ̀ rẹ̀ kò lè mí dáadáa. Ọ̀dà lórí bẹ́ẹ̀dì. Ẹni bá sọ̀rọ̀ yẹn, ẹ̀rọ fún ẹ ní happiness. Ẹ̀rọ wá nǹkan tí ẹ̀rọ fi sọ̀sọ́. Ìlú ní ẹ̀ta 5 alive. Wọ́n lè sún ọ̀sẹ̀ kan pẹ̀lú ìbánu pẹ̀lú wádìí kan. Bẹ́ẹ̀ ni kọ́kọ́ rà lọ ọkọ̀ wa bí ìṣàánà kékeré pẹ̀lú ọkọ̀ rẹ̀. Ìṣe àlẹ́ àwọn ẹ̀dí kìlẹ̀ rẹ̀. Sakit ya, kau ni kau bayar pakai lagi ni. Kalau ada orang Iye gbọ́dọ̀ máa wá tí òun sọ̀sọ́ ẹni bí kíni àlàáfù ọ̀sọ́ ni kó kọkùnrin ó ní àmójúkó tó o bá ní kọfí àti onímọ̀ fi jẹ́ kọ́ tó fi jẹ́ nínú bẹ́ẹ̀ wọ́n fọ́ létí wò àdéhùn àdéhùn tó bá lọ ọ̀pá ẹ̀rù wọ́n máa fi wọn epo owó yẹn tó bá ti kó owó tí o bá ti dùn wọn tẹ́nu ìhàlẹ̀ ló rọ obìnrin má ṣe o tó o bá ṣe tí o bá ti dùn àdúgbò tó bá dùn ó wà ní kókó náà mílíọ̀nù mílíọ̀nù náà padà mọ̀lẹ́ kọ́ wa mú orókùn wa lọ ọ̀tọ̀ àjẹ pé ọ̀jẹ̀ yàrá síbi ìtàná kó bá wọ́n wà. وإذا الفتى جمال المروءة والتقى. ẹ̀kùnrin ní bá sọ̀rọ̀ ojoojúmọ́ lọ ń tẹ́kọ̀ọ́ sójú ìyàwó rẹ̀ ọkùnrin tí wọ́n máa ń lo obìnrin tọ́mọ rẹ̀ bá fi gbé pọ̀nà yá àwọn ọmọdé pọ̀ onígbàtẹ́ tó dùkú bóyí kí ni òkú lọmọ lára bàbá inú ìyá ló ti di àlàyé lọ́mọ mọ́ fẹ́ràn ìyá ju bàbá lọ. ìjọba oríṣi ibi tí a tó lè láti bá àbá bí rẹ̀ yìí lọ́kọ́ tẹ̀lẹ́tọ̀ ìyàtọ̀ àmọ́kọ̀ rẹ̀ mọ́ ọtí ẹ̀mọ́ tó pè mọ́ bọ́ ti ń gbàdájà lọ́n pé gbogbo orí fún yóò àṣẹ obìnrin wa lè kọ́ rẹ̀ ẹgbẹ́ tẹ̀ ń wí àmọ́ nígbà tí ó bí ti ẹ̀jẹ̀ àtẹ́kùn ló fi bì kí ló ṣe tẹ̀ ń tí tòun bí ẹrú irú kéwòn lẹ́kẹ́ irú àdúrà wo lọ ṣe tó bá sì kò wọ́n tó lọ sùn kí ló ní kó máa ṣe kí ló ní kó ṣe fún un. mọ̀mọ́dàmọ́ oúnjẹ tí ni kò wòran oúnjẹ tí ni kò bọ̀rọ̀ oúnjẹ ni kò sọ̀rọ̀ oúnjẹ tí kì ni kò wá jẹ. الفتى جمال المروءة والتقى. وحوى مع الأدب الحياء فقد كان. وتحسينها مما يشيرها gbogbo tí o bá ti mú kí ọtẹ ni wa má dé díẹ̀. ẹni lára bí kíni nínú ọmọ tí ẹ ti mọ́ mọ́ tọ́ra mọ́nà fún fún gómìnà jálẹ̀ ọlọ́mọ tí gómìnà òròjọ́ ní wọn. Àmín àmín. mú ìyàbẹ̀ orí yàrá bá ṣẹra wa ni. ẹjọ́ kí yá dọ̀bálẹ̀. bàbá kí wọ́n mú ìyàrá ní àná wọ́n ti lọ wá ìyá àkàtọ́ ọmọ rẹ̀ sí ilé ọkọ tó fún ojú tó ya wèrè. àná dákẹ́ mi àfàwọ̀ ni àfà gidi ti kú tẹ́ ẹlẹ́rìí pọ̀lọpọ̀lọ wọ́n àti ẹ̀yìn wọ̀nyí ṣe gbogbo tó ti dùn ní wàásù yóò gbòòrò lára rẹ̀ ẹ má lọ ní àná mẹ́ gbọ̀ dáhùn náà kọ́ tó darí ìyàrá bẹ́lẹ́bẹ́lẹ́ tó dáná 24 lẹ́tì tútù ó kọ́lẹ̀ ìjọba ìwà àtàrẹ wa ní yọ̀tù ọwọ́ àtàrẹ àwọn kò ní ibùsùn dárí èkó snack dairy. ṣé mo lè wí kàn sí i mo ń sọ fún bàbá ìrẹsẹ̀ wà sílẹ̀ yìí náà àmọ́ ìfọkùnrin ló kò bàbá dára yín kí ló tó ṣe pé because àrùn Islam ló ti pọ̀ jù kí ló tààrí bàbá àti màmá ti ẹni lẹ́tì ẹ̀rọ àfẹ́ bú pẹ̀lú ẹ̀sìn wọn dáa bàbá àti màmá wà ní màmá celebrate 70 years náà fẹ́ra wọn ẹlòmíì láàrin ilé ṣe ó ti fẹ́ olórí mẹ́jọ bí ti fẹ́ ní kùn ilé yóò dáa tọ́wọ́ ò dáa ìyá àárín ò dáa bàbá àná má ní diẹ ni. sọ ní báyà rẹ gbé màmá rẹ tó dán lórí ọkùnrin rẹ tọ́lá ọ̀ma ọkùnrin kí wà ní sọ súnlẹ̀ yà rẹ. bàbá rẹ kọ́ bàbá mọ́tò ní kẹwàá kápá bí kò kọ́ yà rẹ mòrú wájú ní sáà
àwọn ní bá a ṣe lè lò tá àbí ní sàgbákò ẹ̀jẹ̀ kan oríkèéríkèé yìí mẹ́ta wọ́n ní títí ẹ̀ ní halawatuhu tibuhu walinuhu. dọ́kítọ̀ mo fọlọ́ bẹ̀rẹ̀ halawatuhu tibuhu walinuhu. àṣẹ́bí àwọn wá sí wàyí bá a ṣe lè lò tàbí ní sòfò aláwa àwọn àrẹ gbọ́dọ̀ lò síyàwó rẹ gbàgbá gbogbo ayé gbọ́dọ̀ fáyọ. ṣèjà gbogbo èkótọ̀ ọ̀ sábà sọ́mọ́ra wa nígbà bá dùn ọgbẹ́dẹ́ bẹ̀rù ẹlẹ́rù ní èkó sórí ọjọ́ àdékù ìyàwó rẹ ókú rẹ wọ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ kọ́ ọ̀rí kọ́tọ́ bẹ́ẹ̀ ṣe bá rí bẹ́ẹ̀ kọ́tọ́ ṣe ẹjẹ́ lóyún máa dùn sórí ẹnu yóò da ìpìlẹ̀ ẹ̀ máa ṣe. dáadáa wo lọ ní ọ̀nà Kaduna ọdẹ màdópa wọn na Guinea ọmọdú wọn na Kara ọmọdú wọn wà na kòkòkò oníkàwọ kàwọ kòkòkò ojú wọn wà gbùdá tọkọs wọn wà na kòkòkò wọn wà dé ọmọdé káàbọ̀ wọn wà káàbọ̀ kòkòkò yà yín ni tíyìn ni tí ẹ máa rà wọn láti Kánò lò ọdún ọ̀dà àgbàríkà. ẹ̀rọ ẹ̀rẹ́ ló wá sọ̀rọ̀ pé halawatuhu tibuhu walinuhu. obìnrin ọkùnrin gbọ́dọ̀ lè sọ̀rọ̀ tútù bọ́bìnrin ọkàn ń wò báyìí ni tọ́lọ́ nínú rẹ̀ kọ́bọ̀dù lánàá fi ṣe sábẹ́lẹ̀ òkè ní láàrí wọ́n tu obìnrin ni wà kọ́kùnrin yóò tó fi sápò tó lè bá gbogbo kàtíkè tó lè dé ẹ̀sùn àná o ẹ̀mí padà sẹ́ni lórí o ọmọ yóò ní sílé yà ó ti wá dẹ̀ lẹ́rìí o ti tó kàn mọ́ sọ́bà àbí òde sọ́bà ọtí sọ̀rọ̀ ìwọlé òde títì àbí òde bẹ̀rẹ̀ wọ́n ló títì kẹ̀ ìgbà nàbíà àti ìbò ẹ wá máa sọ̀rọ̀ tó dùn fún ìyàwó yìí ẹ̀yà ọkùnrin sọ̀rọ̀ tó dùn. kódà bóńjẹ rẹ bá ń láta mọ sọ lójú ẹsẹ̀ tó jẹ bàbá oúnjẹ sọ wá láta alẹ́ ayé la bá tó ọmọ tó wà rẹ ìyá rẹ ti láta rí mi. bẹ́ẹ̀ni bàbá mi àgbà bàbá alájà àgbà tó ní tóbi bá ṣe tó dùn ọ má yà á fi lójú ẹsẹ̀ yóò ti mọ tó rọ ẹ lọ sùn ẹ kó wá ní sọ fún ọ̀sẹ̀ mi lánàá lọ́dún mi díẹ̀ o a ṣe ẹ̀gbọ́n ti nípa adájú máa la àwọn ọ̀rẹ́ mi kàn pé no adjust ìyẹn dààmú dáná látàárọ̀ dààmú létí alẹ́ ọ̀wá ń kàn pé oúnjẹ rẹ̀ ọkọ̀ lẹ́mú oúnjẹ rẹ̀ tó bá dọ̀ lábàá aago méjìlá òwúrọ̀ jẹ alẹ́ náà dùn èyí náà ti ń fẹ́ látàárọ̀ mọ́tò bí ó lọ sí àtàkùn lónìí. وإلى الفتى جمال الأمور أتاكتا. wọ́n nínú ẹni bá sọ̀rọ̀ bàbá wa ẹ máa sọ̀rọ̀ pẹ̀lú ohun tó dẹ̀ ẹ̀rọ ẹ sọ̀tì gbogbo gbọ́dọ̀ yín polisi máa ń lẹ̀ máa ń diskamẹ́rà rẹ̀ máa fa ìyá máa fún yẹ bá gànà ọ̀rọ̀ yẹn wò gbọ́dọ̀ parẹ́ nu ọmọdé àbí ọ̀ọ́lù ìfẹ́ rẹ̀ ọ̀ọ́fọ̀rí ìfẹ́ rẹ̀ bá gànà ọ̀tá àwọn ológun kọ́ nípò rẹ̀ ẹ dákun kí lè rí fóònù ìjẹ tí ìbá ti wáyé dáyé gómìnà ní ọ̀sẹ̀ sáà ọkùnrin mọ́ tí ìbá ti ẹ̀kọ́ níyàwó ìwọ rẹ̀ ìwọ tó ń sọ ìgbẹ́ nígbà tí bára ilé ìwà ní tẹ́kọ̀ yàrá tí bára ti kà ọ́ kẹ́ra kà ló dàgbára kánò ìtàn ọ̀sán sọ ìyẹn tó lé nílé ní yàrá kàn ọ́ tó o kẹ́ yàrá olóni kí ló ń tọ́ fi wọ́n mi àtọ́kùn kọ́ ọ̀sọ̀kọ̀ mẹ́fẹ́ mi tọ́ka capability ńkọ́ tọ́ka láti fẹ́ mi lóòótọ́ ẹ̀yẹ́ tẹ́ fẹ́ mi fún yàrá kó máa pa káì nítorí tó bọ́ lóko ẹrú. wọ́n á yà kó yà. bàbá àwọn ni mo rún àtúntò kúrú kì ẹ̀fọ́ ẹbí ní ẹ̀mọ́ wùdà. ìjọba ẹni náà bọ́ọ̀ náà ṣe fi ìwà ara obìnrin dọ́tọ̀ sáàtúhù wà pásítùhù ẹ tẹ́ ìwà kalẹ̀ fún ìyàwó yín ẹ jẹ́ kó mọ̀ pé ẹ níwà pẹ̀lúdọ́tẹ̀ bá bí lómọ̀ kó ṣiṣẹ́ ìwà rẹ̀ ní báyàwó yín lò bó jẹ bá kú bí búrẹ́dì rẹ̀ jẹ́jẹ́jẹ́ ọmọ mu yàrá yàrá lọ́wọ́ ìwà nù dọ́tọ̀ bá sọ̀tọ̀ bá ba lóko lè sọ pé wèrè ni ọ pé wọ́n kò lò ó sẹ̀ tẹ́lẹ̀ ọkùnrin ní oníwà ọ̀dà ti dùgbò sí yàrá díẹ̀ sí ìwọ nìkan lọ́wọ́
wọ́n lọ bí sẹ́ oyọ kọ́ kò kàwé. ẹ má jẹ ntẹ̀yìn bàbá ìjọba mi ṣẹlẹ̀ kí má ta àwọn èèyàn bì ẹ má jẹ ntẹ̀yìn tẹ̀mẹ̀ ọkùnrin ní bí ìyàwó rẹ̀ bá dákú kí ọkọ̀ gbé òde jẹ́ ogun mọ́tò iye ọdún sí ni kó tó síwájú ọkọ̀ bàbá kó mọ kí ẹ tí ó mọ̀ rí àti sùnmúra àrẹ́dàdà ìlà ẹ̀wọ̀ mi níwájú ọkọ̀ iye ìtumọ̀ lọ ọkọ̀ tó ti gbéyàwó rẹ̀ rí afálẹ̀ àmọ́jọ́tẹ̀ lásìdẹ́ǹtì tẹ́lẹ̀ ọkùnrin kan bẹ̀rẹ̀ kan ìyàwó rẹ̀ kábàlẹ̀ bẹ̀rẹ̀ yàyà kàṣúà ní ọba. Kàṣúà kó lọ́jà àti kóró náà kàfà. Àṣẹ́wúrẹ́ bàbá wọn ni ká tẹ́ ìwà kalẹ̀ fún ìyàwó wa ẹlọ́nà wo ẹjọ́ kó rí àtì sí ẹgbàá mọ́ra bọ́tù àgẹ́rẹ́ tẹ́ bá mú ọsẹ tẹ́ fi sínú kò tẹ́ fi tó bá ṣe kú kóbìnrin tó ṣe kú wàrà ó lè lójú ọ̀rẹ́ fún kí bàbá provoke òkè tẹ́ kò sẹ́ tí ò ní sọ̀rọ̀ rẹ̀ fún yóò wà kúnlẹ̀ ẹ má bínú àmọ́ ti bàjẹ́ gbogbo tó sọ ní nǹkan ọ̀lẹ́rí ìmọ̀tò ìlọ́wọ́ lọ ẹ má jẹ́ lọ́jọ́ yín ká ẹ tẹ́ ìwà kalẹ̀ ẹ sì tútù ká bẹ̀ṣẹ̀ ọ̀dà bẹ̀ṣẹ̀ ẹ máa tútù ká wọ́n mọ́bìnrin sáwọ̀dà ẹ̀yìn àbá rẹ̀ kó bí ìgbòlẹ̀ ti kẹ́kẹ́ mọ́bìnrin sáwọ̀dà àrẹ́dà bàbá ìṣá sáwọ̀dà wọ́n jọ máa ṣe ní báwọn máa ń lera wọn ká kí wọ́n ké ojoojúmọ́ òbí bàbá wà síwájú ojoojúmọ́ dúró dìsí rìn níṣẹ́ kéwì níforí dálẹ̀ obìnrin wa wọ sọ̀rọ̀ ó ń kú ìgbèrè wá wọlé wọ́n tàbí ayé jẹ́ ṣé ìyẹn ké tíra ó ń ṣe tíra lóyún lóyún wọ́n ṣe ìrọ́pù bẹ́ẹ̀dì wọ́n dẹ̀ bá yí ọkọ̀ ní kíláàsì. هنالك جمع المروءة والتقى وحرام الأدب الحياء فقد ضمن. ẹ wo dé wo ní náà ni mo wá sí wọn agbádá ẹ tí wọn dé lè wọn mú bá ti lè kọ́ ní ọgbà mi ni wọn tó ní ti mọ ń bọ̀ ń bọ̀ agbádá mú ìdí nìdé nù bí bá ti lọ central mosque lè má mú nílé tí bá wọlé ọkọ ìyàwó mi nílé bàbá àwọn ọmọ mi nílé wọ́n ṣe gbé jàdálà mọ́ṣáláṣí lọ nílé ṣé kò mọ ọtí máa ń bọ̀ ní. ọmọ rẹ òwúrọ̀ bíi bàbá ọkọ̀ jẹ búrẹ́dì àtàkà ọmọ wa nà ó sì kàn síbi lọ́rùn wọn. ṣé bàbá ni ẹ sá? jama lórí bàbá mi sábà lórí ìdòkó ọlọ́run bẹ̀yẹ wọ́n mú un átúndì jáàrí ẹjẹ sọ yẹn àtúmọ̀ àlọ́ yìí fún mi ẹni bí kíni bàbá mi àgbàlagbà ẹjẹ ní bàbá mi nígbà tó tó ọlọ́run àti bàbá àlọ́ yìí fún mi tí a bá ń sèkó ma bóyá bọ̀dá ìyàwó rẹ̀ kó ma wá pé àfáà bíi 40 wá kọ́ sínú ọkọ̀ tẹ̀lé ìyàwó rẹ̀ lọ àwọn ọkọ rẹ̀ náà dé o ha èyí kò gba yìí wọ́n ṣe kẹ́lẹ́ ìyàwó rẹ̀ kọ́ yọjú orí wọn kó lọ́kọ̀ àbí kò ní tíwárì ẹ̀ náà kó lọ́kọ̀ lánàá sí ọkùnrin ọ̀ọ́dẹ lójú fún ìyàwó rẹ̀ àwọn àná rẹ̀ òtèrè rẹ̀ ramadana tiẹ̀ dé ọ̀tí ẹgbẹ́ nǹkan lọ rí àbíkọ́ ọmọ ọ̀dọ́ lásìkò tí wọ́n sì lò wọ́n lè ní tiẹ̀ náà kọ́. aláàlẹ́ ti tí wọ́n ní àdọ́lọ́ kú sí. àti dọ́kítẹ́rẹ́ ọ̀rọ̀ nípa bẹ́ẹ̀ sọ lágbo fóònù lẹ́yìn bàbá gbogbo tí mo sọ yẹ ìjù wa lọ. ẹ lọ lọ àáfàá tó bá ti ní píríncípù jù yóò sì ẹ̀sìn gbogbo tó kẹ́nu tí àkọ́ ọdẹ tẹ̀sí tẹ lára ìyàwó rẹ̀ èmi ní tiẹ̀ ẹ lọ́wọ́ tó ju àlọ́ ni ẹ mọ́ tó ju wọ́n rí ni wọ́n fara da ìyàwó wọn lẹ́bí mi wọn lábàárìkà ọwọ́ ní kùnùkù ìyàwó rẹ̀ tẹ̀ka ẹsẹ̀ wọn lọ sọ fún Buhari ẹni wa ìgbésí rẹ̀ yẹn sọ pé lọ́rọ̀ ààrẹ ti lọ ìrora rẹ̀ ọ̀bẹ̀rẹ̀ wà ní. ó tún sẹ́jọ́ kejì ẹ̀rọ bá sọ́mọ̀ káwọn ọ̀yà ẹ̀sì ọmọ kẹ́sì ẹ̀ bàbá ìpínlẹ̀ sọ́dẹ̀ àwọn àgbàdo wà síwò lára ìyàwó rẹ̀ ìyá rẹ̀ lọ́ọ́ sùn lẹ́kẹ̀ẹ́. bàbá wọ́n bá tẹ́lẹ̀ sọ fún wọn nìyí. báwo ṣe ọjọ́ mi ọjọ́ rẹ̀ ṣé yàrá àgbà síyàwó wa ni. ìyàwó ti dé mo ti náwó ní tí a mú àtọ́lẹ̀ yìí.
ẹjọ́ fóbìnrin tí wọ́n ẹ̀rọ ẹ̀yẹ́rẹ́ fún ẹ̀dákẹ́ ẹ̀rọ yìí ẹ̀dákẹ́ ẹ̀dákẹ́ ìyàwó ń bá mòrú ọ̀tù táríkì kí la gbọ́dọ̀ kọ̀ obìnrin lónìí tó gbọ́dọ̀ kọ̀ jù lọ́tọ́ ní oorun àkọ́kọ́ bẹ̀ táríkù lè fi sáà obìnrin ò gbọ́dọ̀ máa jàjà pa akátá pẹ̀lú dání pẹ̀lú ọkọ rẹ̀ kò ní gbà àníjọ ọkùnrin àjọ dàrú mi ẹ wo dáadáa kò ní láàyè tó fi kú ìyàwó ń gbọ́bi tó wà náà gbogbo obìnrin tọkọ rẹ̀ bá ní ìyẹn jẹ́ ọmọ rẹ̀ ní pàṣẹ láyé ó ti di ọlọ́mọ rẹ̀ tọ́nu gbogbo àtẹni tọ́lọ̀ ń gbòdè fún agbójú bá wọn èló ni àfáà níjọ tí ìyàwó fẹ́ bàbá wa owó obìnrin wà lówó tó ẹ fi tó a ẹ̀fù sílẹ̀ ló tẹ̀ lágbàjá báwọn ẹ jòkó tó bá yàrá wọn lẹ́yìn pariwo ló ta àgbẹ̀ yín náà sọ́bọ̀ ọdún yóò bá lọ́dọ̀ sí mi ni ó ń gbọ́ mi wáyé omi olóbìnrin náà wèmí náà máa wò ó ń gbọ́ ilé mẹ́ma. ilé halima asọ́ta. ìṣẹ́jú kan náà bàbá ọjọ́ kan asọ́ta hajjata. ẹjọ́ ẹni náà bẹ́ẹ̀ dìde ilé àwọn afáàní ni wà tó lọ lọ́wọ́ ẹjọ́ tó tó lọ lọ́wọ́. tàwa tó fàkọlẹ̀ lọ́wọ́. ó ti dá ilé halima. ẹjọ́ tó lọ lọ́wọ́ halima hajjata. bàtà yóò sọ nílé pàmpá lọ́jọ́ àgbàdo tí ń bá wá sí ẹjọ́ kan yóò dára fún mi fọlọ́ ọ̀bẹ dàpọ̀ mo fẹ́ kẹ́ kọjá torí ọlọ́run ẹ má jẹ́ òfin pé wa àtàwọn sọ́kù bẹ́ẹ̀ ní ẹ̀sẹ̀ sí ní abẹ́yẹ̀ hó ẹ má jẹ́ sí ẹ̀rẹ́ òbí à ìyá dáadáa ẹ má mi lọ́ra mi sí ẹ ọ̀hún lọ ọ̀rẹ́ fún bẹ́ẹ̀ bá jẹ́ alákọ̀ọ́lé olóòtú kéré ẹni kẹ́kẹ́ àbára sọ fúra ìjòkó. ẹ má wọlé náà tẹ́lifíṣẹ́ kí sá ẹ má mú lásà pé màá bọ́ ọkọ̀ mi jà tóbi bá fi agídí gba kanáwó èèyàn olùbísà lọ́wọ́ ẹ̀ka mi ti máa lọ wọ́n tu ọkọ ni tọ́jú pé alẹ́ lọ fẹ́ gbowó lọ́wọ́ ọkọ rẹ bẹ̀rẹ̀ sí ní gbogbo fún láàárọ̀ wọ àmàlà wà ìlàlẹ̀ yóò wọ́n pé kò ní màdá wọ́n ti bèrè pa o ìyáṣẹ́ gbá o wọ́n máa mú sí lára wọ́n máa mú sí lára kí o bá lọ bí kan ọkùnrin ṣe ìkàkà dùn kúkú nígbà tí o lọ bí pa òwò sọ fẹ́lẹ́fẹ́lẹ́ rí ló wà múra bí ẹni tí ẹ fẹ́ pa ètò ìfúlẹ́ńjọ owó wà lórí ẹgbẹ́ máa rọ̀ ní kábàjì pẹ̀lú ọlọ́pàá ẹ̀yin náà sáṣẹ́ ọ̀kà. àtàwọn àgbẹ̀ ìfàkùnrin ìyàwó. ẹ̀yin bá sọ̀rọ̀ ìyá dáadáa má tó owó tọkọ rẹ jẹ́mọ́ ẹ̀mẹ́jẹ tẹ̀yìn bí ẹni tí ẹni bá yarí kí ló ń pàṣẹ ìtẹ́ ìmọ̀ mọ́ mọ̀lẹ́bí ra pẹ̀lú obìnrin tó pọ̀ nísìnyí àwọn tí ń rìn títì tí wọ́n yá yìí pọ̀ tí wọ́n rí bí yà sí méjì ló gbọ́kọ̀ rẹ ìwọ́n tó wà níbi tọ̀lọ̀ fáì tó ti rí bí tòkó ẹwà rẹ tó kàn ló ká láàrin títì. orí ìyẹ̀wò ló sì wà wíwà lórí aago tẹ́sítà aago dúà kẹ́kọ̀ọ́ fi ọba àtẹ́tẹ́ káàkiri ayé ìyá ọtí wà níbo tí ẹ méjìlá iṣẹ́ òrùn mẹ́rin tọ́jú kùnrin sísá obìnrin tí wọ́n ti máa fọ́ ọkọ̀ lẹ́jà ọmọ ló jòkó àgbàgbò ẹni kìlẹ̀ lẹ́ẹ̀kejì dámi lóhùn wọ́n ni mo á tàbà mo yí fẹ́nu fún ọkọ̀ ẹni òun náà nu ìṣẹ̀lárí àrówó gbogbo ẹni olówó nípìnlẹ̀ wọ́n fara dà wọ́n láti di ibú owó lónìí àti wọ́n sílé báṣì kí ni àwọ̀ orí láyé àwọn tí a sọ ní kó ní jọ́nà nọ́mbà ọkọ̀ ní ká ní ṣe kò sáàyè mọ́. ẹ̀yin nàbá wí yẹn àwọn akọ́lẹ́ pírẹsidẹ́ǹtì ẹ̀rọ bí gọ́nà ẹ̀rọ bí cbn obìnrin tí wọ́n ti ràn darí ètò ọkọ rẹ̀ yóò ṣòfò ọ̀sọ̀ ọ̀tọ̀kọ̀ fá ó sì fúnra dájú mọ́ṣáláṣí táwọn wá sí òtí ìdè yàrá mọ̀ òru ní tírí tàbí ló ti wọ́n bá wá sí lọ́dọ̀ ìgbọ́dọ̀ lè ṣe dúró sí. ẹlẹ́ẹ̀kẹta nípa fáwọn tẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe wá ní mo máa ra àti mo ẹgbọ́kùnrin jiyàn ọ̀sùn dáadáa mí mọ́ bóòdù tó ṣe é sùn ẹ̀ jàbá ọbẹ̀rẹ̀ ìlàkà pẹ̀lú àti ìlànà bóyá mo tẹ̀lé lójú náà mo ń kọ̀ rẹ̀ tẹ̀ra mi kò sí wọn ní láta kí lọ fílẹ̀ sọ̀kọ̀dọ̀ sá fílẹ̀ rárá obìnrin ògbọ́n náà bá kùnrin fa ṣe fàǹfà kó má bá jiyàn kí ló bá jiyàn fún ó ju ọ̀nà ọ̀lẹ́kùnrin fọkọ̀ rẹ̀ lọ́ga tí nífẹ̀ẹ́ yìí rẹ̀ kalẹ̀ nínú ẹ̀yìn àtọ́kùn ìwọ́n lójú àwọn
ó ṣe mọ́ nu ọ̀tọ̀ nípa ẹgbẹ́ tó wò ló sọ fún àwọn. Ọjọ́ náà sì lọ, wọ́n jẹ́ kọ́kọ́ lọ sẹ́yìn kákàndá. Gbogbo ọ̀jọ̀ pé ló gbà lábọ̀. Ẹgbọ́, olùsọ́fẹ́ yìí yá wa ní o. Ṣẹ́gbọ́, láti 9:30 títẹ̀ obìnrin wọ́sọ tó kí mọ́ o. Fẹ́lẹ́fẹ́lẹ́, kẹ́mà rọ́bà. Nítorí ẹgbẹ́ látàárọ̀ yìí. Wọ́n fọ́ kéde yóò wà. Wọ́n dá àwọn ọmọ ọ̀gẹ̀dẹ̀ orí ìjọba. Atuma gbowó àdúgbò fún àṣàṣì lára rẹ̀ àbúrò bẹ̀ wá sí ṣe àṣàṣì lára bàbá yóò bá mi sẹ́nà ṣe àṣàṣì lára mi náà ni fótó kóò ní mo fa ní 100,000. إذا استشارك من تراد فقيله أطيع حليما. wọ́n ní tani jàmbá àwọn olólùfẹ́ wa ní fẹ́yàwó wọ́n rà pé àfa àkẹ́tẹ̀ ni wọ́n wá bí lónìí wọ́n ní kí ni bàbá àbúrò jù bá lọ. ẹ ti lówó bàbá sáfowó rẹ̀ ẹ ti lówó látọ̀rọ̀ jàmbá ẹ máa mú wa wọ́n rà pé àfa àkẹ́tẹ̀ ni mo sọ torí kí ọmọ wa ní fẹ́yàwó lónìí ọmọ wa ní fẹ́yàwó lónìí olùkọ́ni kú jẹ́ mọ́ tó bá wà sí ọ̀kẹ́tẹ̀ ní náwó إن الكمال والغنى وجودة في الزمان مشبه بكمال. إن الكمال هل في الزمان مشبه بكمال. Tatuni jama, wala 20,000 naira wọ́n gbé káàdì wọ́n kọ́ ní jèrè. إن الكمال Ọmọ mú wọ́n wá ní àyè. بأرضنا وجودة هل في الزمان Bàbá mi aláàjì àgbà, ẹjẹ́ mi ti ṣe wà náà kan, ọlọ́pàá, bàbá ìfọdúnwà $100 yìí. Ọ̀dọ̀ fún bàbá tó rẹ̀ ń jèrè. إن الكمال بأرضنا وجودة هل في الزمان مشبه بكمال. Ó ti lọ sílẹ̀ yẹn, bàbá àdúfà, ó fi àgbàdo bá ìbẹ́ ilé ìtì. Ẹ̀yà ti àwọn yín lábẹ́ bá àdúfà, ó rẹ̀ ń yèrè. إن الكمال بأرضنا وجودة Ọgbọ́n ló kú lọ sórí rẹ̀. Ọmọ yìí ò ní mẹ́sàárẹ̀ yìí. في الزمان مشبه Àti ìrí bàbá, ẹ̀gbọ́, bàbá tí ìrí bọ̀ lọ ń jèrè. على الكرامة Sálẹ̀! Láti lè kọ́ láti wá. والكتاب Olóyè. القرآن Nígbà mú bàbá. حفظ الكتاب Bàbá rẹ̀ gbé wá ọmọ òfin ẹ̀wá. Ẹni sàdánù ọmọ wa. Sàdánù Khadija. Ẹ̀kọ́ fún bàbá. Àwọn ìlà ẹ̀yà lọ́dọ̀ bẹ̀rẹ̀ owó ti náà. حفظ الكتاب جميعا Ó tún máa sábẹ́ láti ṣe lọ. الكتاب جميعا القرآن Gbogbo mọ̀lẹ́bí kí wọ́n dìde wọlé àkọ́lọ́. الله كمله بكل فضائل والله شرف
بكل جلال àlọ́kẹ́ àgbà ni wọ́n kì í fa akọ́rọ̀ ní jèrè. وهو الضياء بكل ليل ọlọ́run wọlé ayé rẹ̀ tó wà bí àgbàkà yín. ọlọ́run tí ó lọ́kà. كما لنا بنوال ajé ọlọ́run tó wà sórí ọlọ́run àdúgbò ọlọ́run jèrè. كما لا يرضنا وجود ẹ̀rọ kò má kí wọn lọ́dọ̀ bá gbọ́dọ̀ mi ṣe lọ. في الزمان مشبه بكمالياتنا ẹ̀rọ tí ó ti kú àbálẹ̀ rẹ̀. ربنا wọ́n fi àgbàkà fún wọn lọ. لا تفسدن àgbàkà fún wọn lọ. شيخنا بسرانا ní owó tẹ́ mọ̀ lọ́wọ́. شيخنا في قدره